àwọn remaining parts kan la kàn rí and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí. Fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀, bàtà ẹ̀ ó wà ńbẹ̀. Mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí, lélè yẹn náà ló sì wà ńbẹ̀. So they took his picture with the evidences. Orúkọ mi ni Ibrahim Lawal Adefalu tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yetunde Adefalu tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé alfa kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́, ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí, ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kómọ. So ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ ti tèmi Hafsat yìí. So bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọ́n lọ bá ọmọbìnrin yẹn dáná, later àwọn padà wálé, ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. Ṣùgbọ́n tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kómọ ní ìta níbí. So wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í. Bó ṣe débẹ̀ ó rí pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba call tó dìde pé òun fẹ́ débì kan yìí, kọ́dà oúnjẹ tí wọ́n sáàvù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣà ń ṣe wéréwéré ló fi dìde lọ. Ìyá ẹ̀ wá dé inú ilé, ó sá sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀, kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa, kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa. So ó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn. Mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes. So mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring. Mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá, mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call, àbí kó já sí pé ó ti ṣe é ní sùtá, kó já sí pé bóyá fóònù yẹn ring, so kò rí gbé lọ́dọ̀ ẹ̀. Bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tún lè má gbé call mi, kì í sábà ṣe bẹ́ẹ̀. Tí n bá pè ó máa gbé call mi lọ́wọ́ kan ni, tó bá dẹ̀ rí call mi tí ò bá rí gbé á pè mí padà, tí ò bá lówó lórí ẹ̀ á flash, mi rí flashing títí mo ní ó dé ok tó bá dé ó máa wá bá mi. So ìgbà tó di bí 6:30 to 7 ni màmí ẹ̀ tó rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, àmọ́ rí ọmọ yìí. Mo ní báwo ló ṣe wá jẹ́, bá tuntun nọ́mbà ẹ̀ mú, mo tuntun dial. Ìgbà tí màá fi dial ní around that 7, ó di pé fóònù ẹ̀ ti wà switch off. So bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn. A sá ń wọ́ndà pé ọmọ tó yẹ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó tó di pé ó jáde nísìn, kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀, kò báwọn àbúrò ẹ̀jà kálá bá wí ni, kò ṣe àwa náà ká ní ìbáwí ló ń sá fún. Ok ẹja ní sùúrù, bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísà mi ni ó lọ, àwọn tí wọ́n wà nílọrin. So mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí, mo láti pè wọ́n hello, kí ni nǹkan tí ń ṣẹlẹ̀, yìí rí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ. So bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn. Kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tóun fẹ́ nìyí, a ti sọ fún un pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé, léyìí tó fi hàn wáyé pé ní àti kì í ṣe pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kú nílé. So gbogbo àná àti bọ́ì náà, ọmọ àdúgbò náà ni bọ́ì náà, Lukman by name, gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn. Àṣà ní òkè ẹja ní sùúrù dàárọ̀, bóyá ó pẹ́ níbi tí ó lọ, ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan nínú àwọn sísítà mi náà pé ó máa rán wọn lẹ́lẹ́bẹ̀, torí ìwé náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣẹ̀ àṣà wá àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀. So títí àárọ̀ oorun yẹn sùn náà mọ́jú, tá a bá ti gbọ́wọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá, àárọ̀ pípé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni. Ìgbà tó di láàárọ̀ tá a rí, mo ṣáà gun wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé awáyé tó dé ní alẹ́ àná àárí nǹkan kan, wọn náà ṣáà wá sálẹ̀ láàárọ̀, kí ló ń ṣẹlẹ̀? Àní ok kí ni nǹkan tí a rò pé a lè ṣe? Wọ́n á ní ok á lọ sí police station. Àwa láti ẹ̀sọ́ nǹkan á lọ sí police station. Àwọn advice wa tí wọ́n ti ṣe chairman PCRC rí ní Surulere B division pé ó máa tó bí 24 hours kí wọ́n tó lè declare ní missing, pé ká jí ó pé bí 24 hours. Tó bá pé 24 hours tá a bá wá gbọ́ moko ẹ̀, so a lè wá lọ sí police station nígbà yẹn. Ṣùgbọ́n tó di bí 24 hours bí between 4-4:30, so bá ṣe gbéra ni a bá lọ sí C division of Nigerian Police ní Ọjà Ọba.
so àdẹ̀bá the woman on the counter a sọ fún wọn pé nǹkan tí ó ṣẹlẹ̀ rí pé a fẹ́ report to missing girl wọ́n wá ní ó ti tó gbà wá ní báyìí ó ti pé bíi 24 hours wọ́n wá ní okay àwọn náà wá advice wa pé ká ṣe tracking so tracking tá a wá ṣe yẹn òun ló bí bó ṣe di ó sọ fún wa tọ àmọ́ nǹkan tá a lè ṣe á sàmọ́ pé Ọlọ́run bẹ ìjọba náà dẹ̀ wà so èrò wa òun náà ní pé bí a ṣe máa rí dájú òdodo gbà kíjọba bá ṣe gbogbo tí wọ́n bá lè ṣe within their capacity láti rí i pé a get judgement lórí ọ̀rọ̀ ikú ọmọ wa yìí Hafsat